ọlọ́run tó fi láàmú tàwkídì sí bẹ́ẹ̀ wà láwọn bàbá wa yìí náà ti ṣe ọlọ́run mọ́sàájẹ́ tiwa náà dà Àmín. wọ́n ní bí a bá kú ìpín àwọn èèyàn nípa wá níwájú ọlọ́run àdísì tí panilẹ́kún tí sì mú ní jòkó jẹ́ gbogbo àwọn tààlà ń sin lọ́run òun rèé tọ́bájọ́ alkiyama bí kálukú ó ṣe pàdé ọlọ́run tọ́bá ti kú láyé yìí tán bá nà án lẹ̀ka owó anábì sọ báyìí pé kí àtọ̀là kọ́ máa bá Mu'adh ibn Jabal radiyallahu anhu. látọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal ó sọ báyìí pé Qultu ya Rasulallah. ìwọ òjíṣẹ́ ọlọ́run أرأيت قول الله يوم ينفخ في الصور فتأتون أفواجا. ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ wípé wádìíjọ́ tá a fọn fèrè sínú o tí kálukú ọmọ jáde pàdé ọlọ́run níjọ níjọ ń kọ́ kí ló fẹ́ sọ fún mi ń pẹ́ ẹ̀. فقال النبي صلى الله عليه وسلم. ànábì ní máa gbọ́ o يا معاذ بن جبل. wọ́n máa sọ ọmọ Jabal لقد سألت عن أمر عظيم. ń tó béèrè yìí nǹkan tó ga ni o. ثم أرسل عينيه بالبكاء. ànábì bá kọ́kọ́ sunkún wọ̀ ànábì sunkún dálẹ̀ bó ti nábì tó ẹ̀rú bá wọn náà ọjọ́ yawma yunfakhu fi s-sur fatatuna afwaja ọjọ́ kan bọ̀ tá a fọn fèrè sínú owó tí kálukú ọmọ jáde níjọ gìrì lọ́wájú ọlọ́run ànábì ni tó béèrè yìí wọ́n máa sùn kan ńlá ànábì wa sọkó gidigidi omi dà lójú ẹ̀. ثم قال. ẹni tọ́lọ̀ ti fún níwèé àlìjẹ́nà tó tún tóun náà tó ń háwèé àlìjẹ́nà báwo yẹn ní sunkún yìí o àbí bẹ́ẹ̀ mi ó sunkún owó àbí wọn náà ó sunkún owó sẹ́nìkan ti ń sunkún wà tó hù tí ọ̀dà mọ́ ànábì náà rò pé bó ń bá ní báyìí ni ó ṣe tí ọba ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni wọ́n wí fọlọ́hún. naam ثم قال. ànábì wa ń sọ pé يؤشر عشرة أصناف من أمتي أشتاتا. àwọn ọ̀nà mẹ́wàá ni wọ́n fi gbé ìjọ mi dénjọ́ alkiyama níjọ قد ميزهم الله من جماعة المسلمين. nítorí wàá pa lókun nù àwọn táwa wí mùsùlùmí ni wọ́n jẹ́ o a sọ̀rọ̀ mùnáfìkì a sọ̀rọ̀ kèfèrí a sọ̀rọ̀ mùsùlùkì a sọ̀rọ̀ kèfèrí kírísítẹ́nì àti júù mùsùlùmí là ń sọ mẹ́wàá ọ̀nà mẹ́wàá ní tí wọ́n ń pa nábì lẹ́kún nù ìwọ wá wò kémi náà wò pé ọ̀kan kan bó lè mi àti ìwọ náà wà níjọ́ náà. وبدل صورهم. ọlọ́run ó yí fọ́tò ẹ̀dá wọn ní padà wọ́n di dàkúdà níjọ́ náà torí ìwà abújú wọn hù láyé. فمنهم على صورة القردة. nínú wọn bẹ tẹ́ pé ìgbédìde ọ̀bọ láàfin gbèdìde níjọ́ àkìyàmà tí ń sì ń kírun fa tí ń gbàwẹ̀ fa. وبعضهم على صورة الخنازير. àwọn kan bẹ lẹ́lẹ́kejì ìgbé ẹlẹ́dẹ̀ lágbè wọn dìde. وبعضهم منكسون أرجلهم أعلاهم. àwọn kan bẹ àgbẹ̀sẹ̀ wọn sókè ni erí ni wọ́n máa fi gúnlẹ̀ àdérí wọn kodò. ووجوههم يسابون عليها. ojú wọn la máa fi gbolẹ̀ báyìí ojú wọn la máa fi gbolẹ̀ nísìnyí kírun fa. وبعضهم أمي. àwọn kan bẹ nù wọn à ní ríran wọn máa lọ tàféfé ni. وبعضهم صم بكم لا يعقلون. àwọn kan nù wọn jọ alkiyama bó ti kàwé tó kéwú tó yóò wá làákàyè rẹ wá yóò pòfo làákàyè kò ní gbọ́ kò ní rí jọ alkiyama. وبعضهم يمكدون ألسنتهم مدلة على صدورهم. Allahu akbar. àwọn kan bẹ ahọ́n wọn yọ lọlọlọlọlọ báyìí yóò gùn títí a fi wé wọn la a tún wá parí ẹ̀ sí gbáyà rẹ̀. Allahu akbar. يسيل القيء من أفواههم لعابا. àwọn kan bẹ alikọ́ihù èébì yóò máa wá jáde láti inú ọkàn gbogbo yóò máa ti gòrò yóò máa jáde gòrò ọjọ́ àlùkìyámà. وبعضهم مقطعة أيديهم وأرجلهم. àwọn kan bẹ àgẹ ọwọ́ wọn kélekèlé àtẹsẹ̀ wọn táǹkùrà ni wọ́n ń jọ́ àlùkìyámà. وبعضهم مصلبون على جزء من النار. Allah anabi ní sọ̀rọ̀ fa صلى الله عليه وسلم. pẹ̀lú wa bútíkàlùkù ń hù
á so wọn mọ́gi á so wọn mọ́ àwọn òpó á so wọn mọ́gi káàkiri á dè wọn mọ́ bẹ́ẹ̀ jọ́ àlùkìyámà níbi tí wọ́n dè wọn mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. وبعضهم أشد نتنا من الجياف. Allahu akbar. àwọn kan máa rùn òórùn ara wọn ju tìgbẹ́ lọ sẹ́yìn pé bẹ́ẹ̀ lómi bá kọjá láyé tá a wá mẹ́rin bí wọ́n ti wọ̀ ọ́ wẹ̀ láti kékeré tó yóò sì máa tààyàn mú kí ni sọ ẹkùnrin tí ń rùn báyìí bẹ́ẹ̀ bá pàdé nu mọ́tò ẹ̀ mọ̀ pé kàdánwò kẹ́ tó bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ lómi pàdé láyé yìí náà ni ó yọ máa rùn tó ká ayé sí wọn ò rélé yìí wẹ̀ ńgbà kékeré rẹ̀ ni ó ti wọṣọ tuntun ti wẹ̀ tán kó tó jáde ń sì rùn ńgbà téèyàn ń rùn báwọn láyé ẹ̀ wá mọ bí ó ṣe rùn tó jọ́ àlùkìyámà àwọn kan máa rùn jọ́ àlùkìyámà tó yẹ pé òórùn rẹ̀ yóò fẹ́ máa jẹ́ kéèyàn máa bì. وبعضهم يلبسون جلابيب سابغة من القطران. àwọn kan wá wọ ẹ̀wù tí ó balẹ̀ bí ìgbà tí ọba ni sábìgàtà min al-qatran tí ó bolẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́. فأما الذين هم على سورة القردة. ẹ máa wá gbọ́ o àwọn tá a gbé wọn fọ́tò tá a gbé wọn dìde ń gbé fọ́tò ọ̀bọ njọ́ àlùkìyámà. فالقطات بين الناس يعني النمامة. gbogbo ẹni tẹnu rẹ̀ dilẹ̀ tí ń fẹnu dalérú tí ń dàdúgbò rú tẹ́pẹ́ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ burúkú obìnrin lọ́kùnrin gbé fìlà gbé borùn gbé gèlè nígbà tó lọ́wọ́ bá gbé ilé njọ́ àlùkìyámà bóyá bẹ́ẹ̀ ni ti ń rówó jẹun bóyá bẹ́ẹ̀ ni ti ń kọ́lé afọ̀tẹ̀ jẹun afọ̀tẹ̀ ṣe kíní kan afọ̀tẹ̀ wọ́sọ́ afọ̀tẹ̀ gbáyì ẹnu ni wọ́n fi dà nǹkan rú wọ́n mọ nákàlí fìràkù ẹnu wọn ju ti àgbélẹ̀sà lọ wọ́n bá ní kíní kan dàrú ni àkíní jẹ́ bẹ́ẹ̀ ẹja dá sí yóò sì fẹnu bàjẹ́ níjọ́ ọlọ́wọ́n bá gbé dìde ọ̀bọ ni anabi wa lọ sọ o sallallahu alayhi wa sallam. ẹ̀rí àwọn tá a gbé dìde ní gbé dìde khanazir ẹlẹ́dẹ̀ fahum àwọn làwọn tí ń jẹ aráàmù káàkiri àlò sùkùtì tí wọ́n ń jẹ tí wọ́n oúnjẹ ìpè ni wọ́n ń jẹ omi ìpè ni wọ́n mu nígbà tí a bá gbé nǹkan ní nǹkan tó ń tọ̀hún ṣépè fún wọn kálukú ọmọ òbí tó ń bá wà ó báàbù bí tó bá wà táàfì tètè padà kú ọmọ ẹ̀ torí gbogbo àwọn tá à ń kà yìí àwọn tí ń kírun tí ń gbàwẹ̀ nífà tí ń lọ umra tí ń lọ ájì torí ànábì sọ pé minal muslimin ó ti dè é mọ́lẹ̀ ó ti fi kẹ́yìdù sí pé minal muslimin. ẹ̀rí àwọn tí a da orí wọn kodò níjọ́ alkiyama fa akiluhumur riba owó èlé ni wọ́n ń gbà gbogbo àwọn tí ò lè yáàyàn lówó nítorí ọlọ́run tí wọ́n tún fi lé lórí òun tó ń rí san kò sí san àwọn tí wọ́n máa ń ta mọ́tò láàbọ̀ wọn etí pé wọ́n dílà jẹ́ pé bó ń tọ́ owó ṣe ní rówó san ni wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n sì ní dáwó padà fún wọn wọ́n fẹ́ tara wọn sórí ire ni wọ́n tún wá kéré búba àríbà owó èlé àwọn tí bá máa jẹ tọ́bajọ́ alkiyama á dèrí wọn kodò á kẹsẹ̀ wọn sókè. ẹ̀rí àwọn tí wọ́n máa rìn tẹ́pẹ́rìn afọ́jú ni ọba àwọn adájọ́ àti lọ́ọ̀yà wí àtàwọn mọ́gàjí ilé àtàwọn baálé àtàwọn ọba ìlú tí máa dájọ́ àbòsí tí wọ́n ráre tí wọ́n gbé fún ẹlẹ́bi tí wọ́n gbẹ́bi fún aláre yajuru fil hukm àwọn nu. ẹ wá rí gbogbo àwọn tí a ní etí wọn ó di wọn ò ní ríran níjọ́ àlùkìyámà tí wọ́n máa dààmú dààbò àwọn tí máa ń ṣe nǹkan fọ́lọ́run tí wọ́n máa ń ṣe yànga tí wọ́n máa ṣe fáàrí àwa gbààwẹ̀ dógójì àwẹ̀ ní tí ìjà mo sì ti múra dé ni ó sì di múra mọ́kànlá tí mo lọ báyìí kódà náfìlà òtúrú tèmi máa ń ṣe ni 100 rákà ni ó sì dọdún kọkànlá tí n ti ń bá bọ̀ báyìí yọ̀jìbùn wọn a máa gbéra wọn tóbi pẹ̀lú iṣẹ́ tí wọ́n bá ṣe gbogbo àwọn táǹkà yìí mùsùlùmí nífà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa ló ti fi iṣẹ́ rẹ̀ ló ti fi jálàbí tán àfi ká dé mọ́bẹ̀
aláì àṣemọ́kànlélógójì là ń ṣe fún yín ṣé ẹni tó ń ṣe fún un ni ó fọ́n ńlá dání ǹjẹ́ ó gbà kankan lọ́dọ̀ Ọlọ́run mọ́ báyìí tó Ọlọ́run sá yá fi gbogbo wa kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn bàbá yìí sì síra ń bẹ̀ wọ́n sàm sin lọ́hùn lọ wọ́n kọjú sọ́lọ́ wọn kọjú síbòmíì Ọlọ́run wa darí padà wá bá wọn pé gbogbo ń tọ́ ń fẹ́ mo ṣe fún ọ ẹ wo bá a ti pọ̀ tó ẹ máa wà á ti ń bọ̀ lọ́la kéèyàn bọ́ lọ́n sòwò tó bá wọn ní wọn bá ń lé táwọn bá ṣe kún kọ́ yọ parẹ́ àwọn èèyàn òun ọ̀gọ́ tó bá wọn wọn ti kálukú ó tukọ̀ àwọn gbàbọ̀ mi lọ àmọ́ wọn náà bọ́ lọ́run rẹ wọ́n tún fi kún tí wọ́n bá ń lé kálukú ọmọ yẹra rẹ o bisimilah. والذين يمكدون ألسنتهم فالعلماء والقضاة الذين يخالف قولهم فعلهم. tó ọkàn mi ọkàn ọ gbogbo àwọn oníwàásí gbogbo àwọn ṣéwù gbogbo àwọn kútùbù gbogbo mukadamun gbogbo ẹni ìmáàmù gbogbo àwọn khutaba àti mọdàrísùn àti azatiza àtàwọn adájọ́ àti lọ́yà tó yẹ pé ọ̀rọ̀ ẹnu wọn ló dùn iṣẹ́ wọn ò dáa yakuluna ma la yaf'alun. nígbà tí mi náà gbé mọ̀kífóònù lọ́wọ́ nísìnyí pé ẹni Ọlọ́run kan ní sọ̀rọ̀ yìí wallahu ya'lamu èmi náà ya'lamu ẹ̀yin lẹ́yìn ọ̀ ya'lamu kálukú máa ń tóun ṣe tí ò dáa lọ́wọ́jọ́ alkiyama nǹkan ó ṣe gbogbo ẹni tí ń pèrè ẹni Ọlọ́run pátápátá kọ́lá kọ́ máa jẹ́ pé sàlẹ̀já ànámà lọ́pọ̀lọpọ̀ ó máa lọ gbé ẹni tí ń pè wá àwọn tí ń pè wá lẹ́ni Ọlọ́run tọ́ra àwọn gbà pé àwọn ọ̀dà ni wọ́n fi ń pe àwọn kan lẹ́ni Ọlọ́run pé ẹni Ọlọ́run nu ẹni báyìí ti gbà pé òun ọ̀dà ẹni Ọlọ́run nu ẹni bá pè lẹ́ni Ọlọ́run tó náà pé tàbí bá pè abẹ́ kí láti jẹ́ ẹni ìsúnú والمقطعة أيديهم وأرجلهم فالذين níjọ́ jẹ́ màá bẹ́ẹ̀ ni pé ẹni tí ń pè alẹ́ ni Ọlọ́run òun náà ń kírun òun náà kéwú òun náà ń gbààwẹ̀ ń ṣe tẹ̀kọ́lá ó lè ṣe tẹ̀síwájú wa lọ ó tún wá sá fún ìbàjẹ́ míì tẹ́ni tí ń pè lẹ́ni Ọlọ́run ò sá fún òun wá ti gba rẹ̀ pé tó Ọlọ́run bá sànú àwọn alùpùpù àwọn ẹni Ọlọ́run ní lọ odidi ìmánì ní bẹ lọ́dọ̀ tiẹ̀ ó ti karẹ̀ sípò wọn ọ̀dà ẹni tí wọ́n á pè ní Ọlọ́run tó náà wá tún wá fẹ́ á tún wá wú bí wọ́n bá ti pè wá bẹ́ẹ̀ níjọ́ kan wọn ò sì pé ánkíní yìí lónìí yìí wallahi dhalika khusranun mubin torí ó jìbò ni gbogbo kíní ìlànà bàbá yìí sá fún ń bọ̀ ya wọn lóde mọ́ àbí bàbá wọn lè di bàbá wa ní arúgbó wọn lóde mọ́ wọn ní káwọn àlífọ́ lọ ẹ̀yin jàmọ́ ẹ lọ èlò wọn ó pín ya ká lọ òde wa bá wọn nú ilé òde wa bá wọn ní kọ̀rọ̀ bí wọ́n jókòó sí. والمقطعة أيديهم وأرجلهم فالذين يؤذون الجيران. gbogbo àwọn tá a ké wọn lọ́wọ́ tá a ké wọn lẹ́sẹ̀ tí wọ́n di táǹkù ránjọ́ àlùkìyámọ̀ ń gbogbo àwọn tí máa dàdúgbò láàmú nù náà bá tèèyàn jẹ́ nítorí kí tiwọn nìkan ó lè dáa tí wọ́n gbá yẹn létí tí wọ́n gbá yẹn lójú tí wọ́n gbá yẹn létí wọ́n sọ àwọn kan tó lò sí nítorí káwọn ó lè dáa wọ́n wá ń ka owó tí wọ́n mọ tí wọ́n fi ṣe mọ́ owó wọn adáàdé owó ń ti pọ̀ jù àwọn àtọrọmọdọ́mọ wọn àlè náà tán síbẹ̀síbẹ̀ wọn ò padà ń bi pé kí wọ́n tún bá tìyẹ̀ jẹ́ láti fi wówó ọjọ́ alkiyama wọn ní lápá wọn ní lẹ́sẹ̀ táǹkùrá ni wọ́n kírun bá kéré pé wọn kí wọ́n sì ń para mọ́ká ọkọ́dà wọn rán yẹn lọ àwọn bọ́rọ̀ wọn ti wí lànàbí wí wọn ẹni Ọlọ́run fi sẹ́rán ní sọ̀rọ̀ ẹ Yorùbá ná Muhammad. والمصلبون على جزوء من نار فالصعات بالناس إلى سلطان. Allahu Akbar. Allahu Akbar. àwọn tá a láṣọ wọn mọ bí igi òpó náà níjọ́ àlùkìyámà wọn ó dè wọn mọ́ bẹ́ẹ̀ àwọn làwọn tó jẹ́ pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wọ́n lọ rojọ́ fún ìjọba ìjọba ó gbé ọ ìjọba ó gbé ọ wọ́n fi ń jẹun wọ́n fi ń ṣèyàn láyé wọ́n wá ń ṣe àwọn kan léṣe wọ́n ń ṣe wọ́n ń jà má torí pé àwọn lẹ́sẹ̀ ń bí ìjọba sọ̀hátùn àwọn olófòófó nǹkan báyìí ní ṣẹlẹ̀ ládùúgbò báyìí wọ́n á sì ṣe nítorí Ọlọ́run wọ́n fi ń bẹ̀sìn jẹ́ wọ́n fi ń ba ayé jẹ́ ni kálukú ọmọ orí tó ń bá ètò ìjọba tiẹ̀ dé atúnfẹ́ dìbò nísìn tí wọ́n máa dúnwó èèyàn wọ́n ti ẹ̀gbọ́ pé àwọn kan ń jẹ sàárà wọ́n ń kú irú sàárà wo ni a nu
tó jẹ́ pé látún wá máa sọdún iléyá sàárà jíjẹ lọ́dọọdún sósì ló débẹ̀ ni àbíbò ní ibi ọtọ́lọ́ ń kẹwàdé ńlọrin yìí ó yẹ ká kíyèsí bẹ̀ wọn ẹ̀ sì bẹni tí ń ṣe sàárà ló kọjẹ́ ẹ̀ sì bẹ bí yín ló kọjẹ́ gbé ẹ̀yin tẹ́ ń lọ jẹ sàárè rí ibú yìí bí ẹ̀ ń pọ́ lọ́wọ́ kẹ́ bàbá yín kọ̀kẹ́ yín nulẹ̀ yín kọ̀kẹ́ yín nùràn yín téèyàn wá ń kú tí ń kọjá mẹ́wàá tí ń dá àádọ́ta tí ń dọ́gọ́rùn-ún tí ń lé sí sàárà sì kún ayé jẹ́ ń jẹ káàkiri ayé wọ́n há sàárà fún amáka há Mádínà bá a ti pọ̀ mọ́ká pọ̀ Mádínà tó irú kú ọ̀pọ̀ tó báyìí yóò sì da fẹ́ tí ó bá há sàárà náà kó náà ṣètò kálàáfíà òde kọ́lọ́run lè gba sàárà ni torí ìlú tá a wà ìlú bẹ̀rù Ọlọ́run ni nǹkan ṣe ń jọ àlùkìyámà fa àwọn tí ń kírun tí ń gbààwẹ̀ là ń bá rí àdọ́dọ̀ àwọn ẹlẹ́bọ o àti dọ́dọ̀ àwọn kírísítẹ́nì sáfù tálàfà náà bàjẹ́ lọ gbáà sáfù ọmọ kéwù náà rùn bí ìgbẹ́ kò sẹ́nìkan tó mọ́nú àfẹnì Ọlọ́run bá fọ̀mọ́ fún rẹ̀ lókù. walladhina hum ashaddu natnan minal diyaf. àwọn tí ọmọ wa rùn bí ìgbẹ́ àbí ju ìgbẹ́ lọ níjọ́ àlùkìyámà. falladhina yatamatta'una bishawati wal lazzat. àwọn tó yẹ pé nínú bàjẹ́ ni wọ́n ti ń gbádùn wọ́n tún máa ṣe fáàrí pé obìnrin mélòó ni wọ́n bá sùn lónìí. ọ̀dà kò burú ọtí èwo ni wọ́n mu alẹ́ nìkan jò ní mọ́sọ́ níjẹta mi bí kankan tẹ́ ní àwọn sàròyé àdínì bẹ́ẹ̀ o kọ́lọ́ ni mọ́jà wa tá à ń sàròyé náà ti bẹ̀ ṣe rí bú. wọ́n ní òun jẹ rí èèyàn méje òun ò rójú tu gbogbo ẹ̀ nínú wa ní méje òun di 41 tóun kọ́dà 41 yìí òun tún mọ orúkọ wọn bóyá ń gbà tí wò mọ́ orúkọ wọn ni ò jẹ́ tí ò ṣiṣẹ́ gbogbo ẹ̀ tẹ́ ń wí kẹsẹ̀ pé wọ́n túbà o wọ́n tún proud ní o wọ́n tún proud ní wọ́n ń ṣe fàárí ni nǹkan méje ni wọ́n ti jẹ tòun di mélòó mọ́ pé 41 òun sì mọ́ orúkọ wọn mọ́kànlélógójì wọ́n mọ́ orúkọ àwọn tí òun tó gbé orúkọ làwọn máa fi pè é pé lágbájá lọ́ọ́ mú kinní wá lọ́ọ́ gbówó wá lọ́ọ́ gbé kinní wá wọn ò wá jẹjú ń tà ń jẹ yìí náà lọ à ń jọ rìn lẹ́lẹ̀ náà ni à ń jọ gun mọ́tò à ń jọ ń sọ náà ni à ń jọ ń tọ́ à ń jọ ń yàgbẹ́ ni sẹ́ẹ́ pé odidi rí ibú náà Ọlọ́run máa fi kàn wá ẹni tí ó bá ti kàn Ọlọ́run máa fi kàn ẹni ó bá ti kàn Ọlọ́run máa ṣàyọkú ń bẹ̀. wa yamna'una haqqallahi min amwalihim. bẹ́ẹ̀ bá wá ní wọ́n ṣe tọ́lọ́run kí wọ́n ṣe tẹ́ bí wọn tún nílé ṣe àfi tí wọ́n bá ti yọ yìí wọ́n bá gba yìí tí wọ́n ṣe fàárì. walladhina yulbasuna aljalabib. ẹ̀rí àwọn tó wá wẹ̀wù kàndẹ̀kàndẹ̀ níjọ́ àlùkìyámà tí ẹ̀wù wọn balẹ̀. fa'alul kibri wal fakhri wal khuyala. àwọn tí máa ń ṣe fàárì ń bí àdínì wọ́n ṣe fàárì mímọ́ wọ́n ṣe fàárì kéwú wọ́n ṣe fàárì àwẹ̀ wọ́n ṣe fàárì ẹ̀sìn àwọn ni tí wọ́n wọ aṣọ ọ̀yàlà alkhuyala ọ̀yàlà aṣọ fàárì tí wọ́n máa bá wọn kó gbọ́ àwọn ọmọ kéèké ní wọn kéwù fún nísìnyí ẹ̀rọ ọmọdé àṣàgbákò ẹ̀wù ń jà tún ní tún wọ́njọ́ àlùkìyámà torí àwọn ẹ̀wù wọn tún wọ́n kan gbogbo ẹ̀pọ̀ ó wọ́njọ́ àlùkìyámà bí wọ́n ti ń kó ní ọmọ yí ọ lẹ́sẹ̀ ní ọmọ yí ọ lọ́rùn jọ́ àlùkìyámà. sallallahu alayhi wa sallam. inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifan muslima wa ma kana minal mushrikin. إبراهيم كان أمة قانتا لله حنيفا مسلما بنبومي وما كان من المشركين شاكرا لأنه اجتباه وهداه إلى صراط مستقيم. bàbá wa kírun kú ni wọ́n gbààwẹ̀ kú ni wọ́n ṣẹ̀sìn kú ni wọ́n bá dé lọ́rùn kò ní ráre bàbá wa bòrá ìmọ̀ wọn kírun kú bàbá wa bòrá ìmọ̀ wọn gbààwẹ̀ kú bàbá wa bòrá ìmọ̀ oníjìyà o wọ́n bá dé lọ́rùn wọn ò ní ráre. bàbá wa bòrá ìmọ̀ wọn kírun kú bàbá wa bòrá ìmọ̀ wọn gbààwẹ̀ kú. Bàbá Ibrahim kò ní jìyà bó bá di
lọ́rùn onírọ̀rẹ́. Al-abidu da'i ẹni tí ń sin lọ́hún tó jẹ́ da'i àpòyè méjì pọ̀ ní o. wal arifu billah àbí ká sọ pé man al-arifu billah kọjá táwọn ọmọ kéwú àmọ́ man huwa waliyullah waliyullah tá a pè ní wòlíì ọlọ́run wal arifu billah lẹ́ni tó mọ ọlọ́run. al-mustagilu billah tí ó rí nǹkan kan mí rò máa fọlọ́run nìkan. al-muti'u lillahi wa rasulihi ẹni tó gbàfà tí ń tẹ̀lé Ọlọ́run àtànábì. òun ni ar-rasikhuna fil ilmi ìmọ̀ wọn jinlẹ̀ kọjá àtakò. gbogbo ẹni tí máa ń sàtakò ké débì kan bá jẹ́ sufi bá jẹ́ salafi ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rìn ni tó bá débì kan tán kò ní ráyè pé òun takò ẹnìkan yóò yanjú ara ẹ̀ wájú Ọlọ́run ní àfà. tó bá wò yẹn títí báyìí tó bá rí pé yóò pọ̀ pé kèfèrí Ọlọ́run lélẹ́yìí kèfèrí rẹ kọ́ tọ́lọ́run ni Ọlọ́run sì rí kòkó kú ńlẹ̀ ń fún lóúnjẹ ń fún lómi ń fún ìjìnlẹ̀ ọ̀rọ̀ là ń bára wa sọ yìí. bẹ́ẹ̀ lẹ Ọlọ́run kàn ní aṣọ ni ìmọ̀nà ẹ̀dá kò sí lọ́wọ́ wa. ìwọ náà máa wá dúra rẹ sẹ́wọ̀n pé tá a bá wà ń gbẹ́ tá a bá ń dẹ̀gbẹ́ lọ àwa gbóko díẹ̀ bá ń dẹ̀gbẹ́ lọ bóun ti ń sáré lé ehoro lé èkùlù lọ́mọ sákọ̀ ọmọ fẹsẹ̀ bọ́ná kọ́ ọmọ fẹsẹ̀ gẹ̀gún tí wọ́n bá sì lu tí wọ́n bá ju kùmọ̀ lọ́ọ̀kan ọmọ sákíkù mọ̀mọ́ yìí kọ́ ọmọ bá ọ tún yẹrí báyìí bóun ti ń ṣe wá sí ni wọ́n náà ọmọ wò pé kémi náà ọmọ sì ṣe ń bẹ́ẹ̀. ìwọ ló ní náà ni àbá àlàlà àlìjẹ́nà tíṣẹ́ iná ọmọdún bẹ́sẹ̀ nǹkan bá wọlé tẹ́sẹ̀ kejì ọba sì wọlé ọkàn wọn ọba lẹ̀. ànábì ló bú ẹkún gbà lẹ̀ kan tá a wí kí ni sunkún sí ẹ̀ńtọ́ nábì àwa tá a nábì tá a wọ́lì àwa là ń rẹ́rìn yìí. kò sí ìfọ̀kànbalẹ̀ fún sálàfì kan àbí súfì kan kókó ohun ti rọ́lọ́hún wọ̀ ńbó ló ti wọ̀ tó lè sọ pé wọn ò gbà á mọ́ wọn ò fẹ́. bàbá bá kèfèrí sọ̀rọ̀ á sọ fún un pẹ̀lú bẹ̀rù Ọlọ́run bàbá bá mùmínì sọ̀rọ̀ á sọ fún un pẹ̀lú ìmánì nítorí tó bá wù ní òsì alimaya sani. ìdí eléyìí ló fi jẹ́ pé ta ni arifu billah lójú ọ̀nà súfì tí wọ́n kọ́ lẹ̀ tá ń kà ní o ìwé ìròyìn là ń kà yìí Ọlọ́run jó dòdòdó máa lọ́wọ́. Àmín. ìní wípé ìlànà ànàlà òlìyà òmùlẹ̀ àrífù. gbogbo àwọn ẹni Ọlọ́run pátá á kíláàsì wọn sí mẹ́ta àkàyàrù ń bẹ nù wọn mukarrabuna ń bẹ nù wọn àbúrárù ń bẹ nù wọn. nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí láàmú wa wo àwọn kíláàsì sí gbogbo sẹ́tẹ̀lẹ́ mi bá ṣe pátápátá yọ parí sí àkàyàrù tọ́lọ́run bá fẹ́ ṣùgbọ́n gbà tí wọ́n pọn mọ́ni humul àkàyàrù wọ́n ní àwọn àkàyàrù ẹni ẹ̀sà àwọn kan ní ẹ̀mọ́ wulẹ̀ já wa kí humun nabiyyuna wal mursalun torí pé kí lọ́lọ́run sọ nínú ọ̀rọ̀ wọn ni pé al-mustafain al-akhyar suratu Sad nígbà tó sọ̀rọ̀ àwọn ànábì mẹ́fà Ibrahim àti Isiaka àti Yakuba wọ́n tún wá sọ̀rọ̀ Ismaila àti Zulkifli. wàtíkùnrin bá dáná Ibrahim wa Isiaka wa Yakuba ulil aidi wal absar. àwọn mẹ́ta nìyẹn wàtíkùn ibadana ìbádà ló tó fi ṣe tààrífù wọn ògbésù yíwà ànábà àti gbé oyè séwù wọ̀nyí odidi àná Ibrahim àti Ismaila àti Isiaka ó ní ìbádà náà àwọn ẹrú wa àti gbogbo oyè pátápátá ó parí síbi Abdullah njẹ́ ọba di Abdullah njọ́ náà ló ṣe di ẹrú Ọlọ́run tààrà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí dal aidi wọ́n ní sí ọwọ́ wọn èso ń jìbìtì dal aidi wọ́n ní tí wọ́n ń ṣe wal absar. wọ́n sì lójú inú tá a fi ríran àwọn náà ń sá fọ́lọ́hún bọ́lọ̀ tí ń fa àwọn mára pé máa bọ̀ ó ti dẹ́rù mi làwọn náà tún ń sá ní pé ká má sì ṣe ọkùnrin ẹni tí ń fa àwọn mára yìí tí ń fa àwọn mára yìí ó mà tún lóun ò ṣe mọ́ ó mà lè pé òun ò ṣe mọ́ ń gbọ́ lọ́wọ́ ṣàyípadà fún Haruta àti Maruta pé màláìka ni wọ́n tẹ́lẹ̀ ká tó wá pẹ́ nìkan tí ò ṣe màláìka yàrá àgbà ọ̀rẹ́ tá a sa nẹ́kàlí tá a sa sẹ́kàn láwà pé ńgbà náà ó ti parí nù kí ló parí kò parí o
àfi tí yẹn bá kú yóò àbá ti lọ yìí ló tó ọkàn rẹ tó balẹ̀ pé òun ṣe láfíà. náà. إنا أخلصناه بخالصة ذكر الدار. inna akhalasnahum awala sàwọn lẹ́sà khalisati dhikra dar. níbi láíláí la máa sọ̀rọ̀ wọn dáadáa ọlọ́mọsá sí tiwa náà bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ṣe ti bàbá wa yìí kó ṣe tàwọn àlífà náà bẹ́ẹ̀ náà. وإنه عندنا لمن المصطفين الأخيار المصطفين الأخيار. وإنه عندنا لمن المصطفين الأخيار. ìdí nu táwọn afọ́n tafsiri kan pé ẹ má wá àkàyàrò kí sọ́dọ̀ àwọn èèyàn yòókù ọ̀dọ̀ ànábì ni ẹ wá sí àmọ́ kan ní a sì lè wá torí pé tàrífù àkàyàr òun ni alladhina yuhsinuna wala yusi'un dáadáa làwọn máa ń ṣe wọn yìí ṣàìdá mọ́ sọtáyé wọn bá wọnú àkàyàr á jẹ́ kó ti kúrò ní under 50 ó ti kúrò ní under 60 ọjọ́ rẹ̀ ti lọ tí ń da fírì láti 60-70 wálẹ̀ gbogbo tí fi ṣàìdá tí ń rẹ̀ díẹ̀díẹ̀ bọ́lọ̀ ń bá kàkọ́ọ̀lẹ̀ àkàyàrù máa yọ̀ wọ̀bẹ̀ àfẹni ọlọ́run bá ṣàlẹ́sà láti pín sí níbi àwọn ànábì tó a jẹ́ pé ọ́fíìsì àkàyàrù kágbé síbi pé ẹni ọlọ́run bá fẹ́ ni. àmọ́ táwọn muqarrabuna ọlọ́run sọ̀rọ̀ wọn púpọ̀ ọ̀sánú suratul waqi'a ulaikal muqarrabuna fi jannatin na'im. àwọn muqarrabuna làwọn wo àwọn tó ṣe yí pé ní yusinuna akthara mimma yusi'un wọn a máa ṣe dáadáa púpọ̀ àìdá máa ṣèṣì wá ni tàbá ìsàìdá idha fa'alu fa'izatan aw zalamu anfusahum dhakarullah wastaghfaru li dhunubihim wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun. wọ́n dàbí èmi àti ìwọ tó tún palẹ̀ mọ́ mi ìsà eléyìí kẹ́ ṣé ìta gbá tí 100,000 wọlé yìí á gba ẹlòmíì 1 million lágbà lọ́wọ́ ẹ̀ wọ́n á sì lè fọlọ́run àtànábì bẹ́ẹ̀ kọ́ gbà ọlọ́run náà ní sìn pé àwọn muqarrabuna dáadáa wọn pọ̀ ju àìdá àwọn lọ́kọ́dà àìdá máa ṣìṣì wọ́n tí wọ́n bá wá ṣàìsà àìdá kan wọ́n sunkún kí á kí mo ṣe yìí tẹ́nìkan ọ̀nà wọn o tẹ́nìkan ọba wọn wí o ọmọ yẹmi tó ti bọ́ sọ́run tiẹ̀ ọmọ yẹmi tó palẹ́kún àwọn náà sì fẹ́ dàbí àwọn bàbá wa yìí. amma al-abrar ṣùgbọ́n àwọn abrar àwọn wà nítòsí àwọn máa wọlé wọn máa jáde ni àmọ́ àwọn náà ti ga o innal abrara lafi illiyin àìkú tí wọn náà ga ṣùgbọ́n àwọn náà ṣe wọn a máa ní láìfi nítorí pé wọ́n ní hasanatul muqarrabin sayyi'atul abrar hasanatul muqarrabin àwọn máa yọ̀ sọ́lọ́run lọ́rùn ni pé kò sí ní tá a lè ṣe ọlọ́run tí wọ́n sì ti wọlé wọ́n ti wọnú halka wilaya al-arifuna billah àwọn tá a bá fẹ́ bọ́nú ẹ̀ kálíbà àmọ́ àwọn ọmọ kéékèèké ẹ̀dàkùn ẹja múra ẹja fi ṣàbábù wa ká fi wọlé sínú wilaya láti sìn tọ́lá àwọn bàbá yìí wọ́n ti ń bá bọ̀ bẹ́ẹ̀ ni kìí ṣe pé ńgbà náà wá dògìgì tá a bá fi sàmárì ṣeré púpọ̀ àníráyè wọlé mọ́ torí pé yóò ti mára àti padà ó ṣòro bẹ́ẹ̀ bá pẹ́ǹtà kò ní mọ̀nà lé mọ́ a máa yẹlé wò lẹ́kọ̀ọ̀kan ni ọ̀dọ̀ ọlọ́run sì nílé. Umul awliya wal qanitun. àwọn làwọn tí ń sin lọ́hùn gan-an lọ́sàn-án lóru lọ́kùnrin àti lóbìnrin. Al-muwazibuna ala ta'at. àwọn tó yẹ pé jojúmọ́ ni muwazaba mulazama wíìrìdì ẹja lásìmí ọjà hailala oníjà tìláwọ̀ oníjà dáadáa rẹ̀ oníjà kò ní torí pé wọ́n ṣàìdá fún nǹkan ọmọ sí dáadáa. Al-mujtanibuna lil ma'asi. àwọn máa ń sáfẹ́sẹ̀ ni wọ́n yé palẹ̀ mọ́ fún wọn yé sì dúró dè àmọ́ fẹsẹ̀ bá ká ọmọ bìkan tó Sátánì burú wọn á yí kìtì tán bá ráì mérí bọ́ báyìí wọn ó sunkún fọlọ́ ń tààrà wọn sàbámọ̀. Al-muriduna anil inhimaki fi talabi dunya wa lazatiha wa shahawatiha. bẹ́ẹ̀ wọ́n bá rọra ìpín a máa lọ kú ṣe nígbà tí yìí ò kú fọlọ́ mọ́ ni wọ́n lọ kú síbi owó sẹ́yìn pé àwọn eléyìí ń gọ̀ púpọ̀ fa kọ́lá mi bá tiẹ̀ ń fún yàn lówó ojoojúmọ́ bì kan ó ní mọ̀ pé
ẹni tí ń fún wa lówó ojoojúmọ́ yìí ṣé kèrè pé ó ti ṣé èèyàn àròrà mi pin wọ́n fún mi lónìí tún lọ bẹ̀ wọ́n tún fún mi lọ́la tún lọ bẹ̀ tí wàá kan kú ẹ kú sí wàásí ẹ kú síbi síkìrí ẹ kú sáwíyà ẹ pẹ́ ńlẹ̀ à ń lọ kó síbi tí wọ́n ti bòyìn lówó àwọn eléyìí ń rora wọn pé wọn ò tiẹ̀ kàpọ́lọ̀ lè ṣe rere fáwọn láyé àtọ̀run kọ́lá kọ́lá kí yẹn ó débi òkú wọn torí pé wọ́n ti rọ Ọlọ́run pin àwọn náà rora wọn pin kọ́díyà ìṣú wọ́n ti jákàn wọ́n sì ní látẹ̀ asùnmí rahmatillah ẹ má jákàn orí Ọlọ́run kódà kápẹ́rù ẹ̀ ń ṣẹlẹ̀ ńlú lọ́rin yìí mi já ti mọ̀ pé àgbo ìmánì ìlú bẹ̀rù Ọlọ́run ní ọ̀dọ̀tí gan ọ̀dọ̀tí fún ẹni tí ń kúrú kú bẹ́ẹ̀ ọ̀há tó dọ̀tí fún ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí ń rí bẹ́ẹ̀ ń kó dọ̀tí bá wọn ọ̀nà tí yẹ tó lè gbà ṣàánú ẹ̀dá gbẹ́ngbà pé kí wọ́n mọ̀ kú náà wọ́n fi wá oúnjẹ wá àyẹ̀sẹ̀ wá kan kú àwọn tí ń kúrú kú bẹ́ẹ̀ wọ́n sọ tí wájú Ọlọ́run àwọn bí ẹni tí ń fún wọn bá mọ́wọ́ mẹsẹ̀ kí wọ́n dákun bá tó ètò bẹ̀ ṣe Ọlọ́run ní bá ṣe wọn jẹ́ kò sí ní bá wọn ló kọjẹ́ kí ìlú má bàa bàjẹ́ káàdì ní má bàa bàjẹ́ kí ẹ̀mọ́ tí ń ṣẹlẹ̀ ńlọrin nísìn ìlú ẹ̀sìn náà nù ìlú àwọn ẹni Ọlọ́run náà nù oríjìnà kèfèrí ẹ wá lọ́bẹ̀ oríjìnà ẹ̀bọ ẹ wá lọ́bẹ̀ nǹkan kí nǹkan ẹ wá lọ́bẹ̀ Ọlọ́run ní sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o ọlá Muhammad Rasulullah nígbà tó rúpọ̀ Mọ́kà tó pa láràfá wọ́n bá ṣe èyí tí wọ́n lọ́gbẹ̀yìn tá àti ìráyè lọ mí nísìn òun ni wọ́n ṣe kíní òpó tí ń tú mi sí ìyànlá àwọn tí ń pààrà Mọ́kà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni àwọn àfáà lẹ́kọ̀ọ́ ẹ máa wọlẹ̀ gbogbo èèyàn ní kíní wọ́n máa tú mi sí láńgbọ̀ ya wọ́n tún gbé pléènì wọ́n tún máa fi tú mi sí yàn fún àlàáfíà Ọlọ́run sì kí àwọn gbogbo ẹ̀yin olówó lọ́rin ẹ dákun a fi bàbá wa tó lọ lé ibẹ̀ yìí a sì fa nábì bẹ̀yìn ẹ bá tó kọ Ìlọrin sí Ọlọ́run ní bàyín ló kọjẹ́ gbogbo bí gíga tẹ̀ ń wá Ọlọ́run tó máa ṣe sí ẹ̀yin náà ń fàárí wa àlẹ́ lómi àmọ́ àwọn ìyá wa àwọn arúgbó wọ̀nyí tí wọ́n fẹ́ràn ìfẹ́ ló débẹ̀ o ebi ọ̀pẹ lómi o wọ́n bá dẹ̀ sóore fún yẹn ń lu ẹ̀ yẹn fẹ́ràn oore tọ́lọ́run bá ṣe sílùú ẹ̀ náà ni àmọ́ bí tífẹ́ yìí ń lọ yìí ó ti di nǹkan míì tọ́lọ́run ọ̀fẹ́. wàhùn radiyallahu anhum aláàníwá. àwọn bàbá wa àtàwọn olófin ẹ bá wa ṣòfin lórí àwọn tẹ̀ ń gbọ́ pé wọ́n ń pààyàn sówó tọ́ndúnbú èèyàn ságbádá tí ń ṣe gbogbo àdúgbò káàkiri tábà ti gbọ́ bá ti ṣẹlẹ̀ yóò sì di fẹ́rẹ́ àtúnígbọ̀n kankan mọ́ ẹ kó àwọn kan díẹ̀ ṣe wọ́n lẹ́gba ẹ̀yìn wọn yìnbọn fún wọn níbi òpó náà bí wọ́n ti ṣe káwọn mìíràn má bàa ṣe bẹ́ẹ̀ mọ́ àbọ̀ kárí ni bí ọba kárí káwọn gbọ́dọ̀ ṣètò lé lérí tí ọba kárí àfikán ṣètò lé lérí nípa Ìlọrin àwọn àlùmí tí ìwà ṣe lọ ni wọ́n ń ṣètò wọ́n gbọ́ pé lọ́sùn ń bẹ̀ wọn bí yàn bá rìnrìn jakujaku ní sìn wọ́n gbé wọ́n ṣòfófó ẹni àmọ́ bó dodo bí wọ́n lé ilẹ̀ mọ́ kó o ṣé n kókò kúkò wọ́n sì ń ṣe lẹ́kọ̀ọ́ táwọn sì ń wí pé Ọlọ́run wọlé alùbáríkà lọ́rin ìjọba yìí ọlọ́mọdé ọbọ̀mọ́ wa lọ tí ń sì ń ṣe afanamọ́mọ́ bẹ̀yìn àtàlùkùránì àti kẹ́ ẹ tún lè ṣe dọ̀la kọ́ mọ́ bá ṣubú lọ́túnla ẹ bá tún gbogbo ẹ̀ sí gbogbo ẹni tí ń sìn jíṣẹ́ Ọlọ́run tó náà ń ṣe nǹkan mí ń kọ̀rọ̀ Ọlọ́run rí gbogbo ẹ̀ o torí bá wọn bá rí wa tán ni ọkàn wọn ní balẹ̀ máa ṣe nǹkan mí pé báwọn afá bá gbọ́ ọ̀wá sáfà tí ó gbọ́ tí ó pé kí ni yẹ bẹ́ẹ̀ ṣé mẹ́tẹ́ ń ṣe ni ọ̀dẹ̀ máa wò tí nǹkan ó sì máa ṣe àwọn àrífúnà lọ́fẹ́ tán àrífúnà billah àwọn tó dọ́lọ́ mọ̀. wàhùn radiyallahu anhum aláàníwá. àwọn náà pọ̀ wọ́n ní pín tí wọ́n pín sí àwọn dà. àdọ́mùhùn alkutub. ẹni tí ọjọ́ ga gbogbo wọn láàmà pè ní kútùbù àmọ́ man huwa alkutubu alhaqiqi alkutubu alhaqiqi sáwò. wa khalifatu rasulillahi. ọ̀rọ̀ mi kọ́ ọ̀rọ̀ ńláńlá tó wá lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹni Ọlọ́run. sallallahu alayhi wa sallam. òun ni khalifatu rasul òun nìkan náà ni ó sì wà gbogbo ayé wọn èyí èdùwò àánú Ọlọ́run ní òde àbí wọ́n ń du ìjà nàbì ni àfàṣẹ wọ́n ń du ìjà nàbì ẹ̀yin sáàmà kí ó jẹ mi lọ ọ̀dà mi lójú bá wọn èyí du ìjà nàbì wọn èyí du àmọ́ ìjẹ́ kútùbù iṣẹ́ ní ọkàn kan lọ́lọ́wọ́n bá gbélu ẹ̀ síbẹ̀
yóò máa jẹ́ khalifatu rasul kí wọ́n á ní ọmọ ṣe kí ní ọmọ ṣe. ولا يسمى كتبا إلا بعد علمه حقيقة الحروف. ẹni tí wọ́n bá jẹ́ kutubu uruful hijahiyya látòkè kanlẹ̀ yóò máa ṣe ti ṣe tó bá gbá alifu mú gbogbo nǹkan ní òfìsè kò sí ní tọ́kàn bí atare àti pè àtọ́fọ̀ àti gèdè àti gbogbo tó ń débẹ̀ wọn mọ́ ẹrù òun ti kẹrù kó ń bẹ̀ òun ti pẹ́tipẹ́ yóò nà ọ́ gan àràfin tó bá wù ní ọ̀fà àràfin sí láti alif títí dé yá tó bá wù ní negative and positive ní òfìsè alifu ni ẹ lọ tí lágbájá kí ni ṣe ẹ̀hàn alifu ni ẹ lọ hàn fún bí emu tó bá ní ọ̀sẹ̀ yóò máa ṣẹlẹ̀ ọ̀dà máa lọ àhàn kankan fún ọ bó ti rí nù. وتلائه سر القدر. yóò máa wá makádàra kó wá láì wẹjú kútùbù nù kò sì ní fara tàjẹ́ kò ní fi tosó kò ní fi tèmèrè kò ní ti tẹgbẹ́ aláwo kò ní wẹjú kútùbù nù. ولا يأكل إلا من كسب يده. yóò máa wá ṣiṣẹ́ gbogbo àwọn kútùbù ní sàdá tẹ̀lé èmi náà ti ṣe ò bá wòlíì kí ní kan yálàyà wòlíì nísìn kálukú sàn retí kọ́lọ́wọ́ mu wáyé náà ni tọ́wọ́n bá mú aláàlí wá àtẹnubọ̀ haramu títí aláàlí èdè bí ó sì dé kálukú ọmọ bá haramu lọ. àwọn tó bá ń ta kútùbù kan èmi ní kọ jáde pé èmi ní kútùbù al-Katabi ọ̀gá oṣù lagayasi mọ̀ṣẹ́ oṣù yóò alimul ulamai tá a bá joyè yẹn tá a tún fi jẹ́nu jùlọ ní sí. ثم الميمنة إلى الملكوت. naam. ثم الميمنة إلى الملكوت. lẹ́yìn kútùbù lọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí mẹ́mẹ́nà ń bẹ́ẹ̀ ẹnu mùdírù mo ti gbọ́ o mùdírù wa tí wọ́n jòkó yìí lẹ́yìn mẹ́mẹ́nà mẹ́sára lókù tí ń jẹ́ lọ́wọ́ sí ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ ọ̀tún málàkútì ló wọ́n máa wò agbo àwọn màláíkà agbo ọlọ́run ni wọ́n máa wò èyí tí ń bẹ lọ́wọ́ sí yóò máa wo agbo màláíkà tí kútùbù bá kú ọ̀nbẹ́ èyí tí ń bẹ lọ́wọ́ ọ̀tún ni ó bọ̀ bẹ́ẹ̀ wọ́n èyí jà sí fa wọ́n èyí sì fà ètò ọlọ́run ni ọ̀dọ̀ àwọn mẹ́ta báwọn àwọn mẹ́wàá gbogbo wọn náà. ثم الأوتاد الأربعة. ọwọ́ kan àwọn àwòtádù mẹ́rin ìkìtìláfù wà lọ́dọ̀ bí a ti rí ìkìtìláfù tẹ̀júwìrì àti náwó àti sọ́rùfù ní ìkìtìláfù wà ń bí òun náà àwọn kan láà àwòtádù àwọn mẹ́rin ní ọwà gbogbo ayé ní àwòtádù ní gbogbo erigun mẹ́ wọ́n mọ̀ ní kọ̀ọ̀kan lérigun ẹnìkan ní mashriq ẹnìkan ní maghrib ẹnìkan ní sharqu ẹnìkan ní garibu. àwọn kan wá ibi tí ìkìtìláfù ti wà mí àwọn kan wá ní ìlú ni wípé wọ́n ń gbé káàkiri ìlú ni wọ́n mú kan ní Yaman وشام. wọ́n mú kan ní Sham ومغرب. wọ́n mú kan ní Maghrib ومشرق. wọ́n wà lọ mú kan níbikíbi níbi tí bá ń jẹ́ sáríkù ṣùgbọ́n ẹnu òkò sí ibikíbi tó bá wọ Ọlọ́run ló ti lè mú àmọ́ mẹ́rin náà ni. nso. ثم الأبدال السبعة. ọwọ́ kan àwọn àbùdálù gbogbo àwọn mẹ́tàǹkà ló ní ìwà wọn àti ṣe wọn táì dá wọn mọ̀ bí ó dàbí eléyìí ti wọnú àbùdálù eléyìí ti wọnú àwòtáàd eléyìí wọnú àkítàbù. àwọn eléyìí ohun méje ni wọ́n. من الأقاليم السبعة. ìpínlẹ̀ ayé méje náà wọ́n fi pín wọn. وهم أربعون. àwọn kan wá ní ìpínlẹ̀ ayé méje ni tí wọ́n ó ti mú wọn àmọ́ 40 wọ́n gbọ́dọ̀ jẹ́ 40 ni wọ́n gbọ́dọ̀ jẹ́ táwọn ó tún pọwọ́ lé àwọn méje táwọn méje pọwọ́ lé àwọn méjì táwọn méjì tẹ̀lé ẹnìkan oṣù. ثم النجباء سبعون. lẹ́yìn náà lẹ́yìn àwọn búdàláwò lọ́wọ́ kan nújàbáwò àwọn jẹ́ 70. ثم النقباء وهم 300. àwọn núkàbáwò lọ́wọ́ kan àwọn jẹ́ 300 tí wọ́n pín káàkiri ayé ṣùgbọ́n àwọn kan sọ pé ní magiribu ní aláwọ̀ èyí sahun débi kọ́ ajẹ́ pé magaribi nìkan ní ọ̀wà gbé sí ìṣáyà tàṣùbà àtàyílà ńkọ́ gbogbo àwọn àìtàn tó ń bẹ láyé yòókù ńkọ́ èmi dẹ́gun wọ́n sàjẹ́ 300 ń sọ̀kalẹ̀ bọ̀ wá nu o. ثم الأصباء وهم الأربعون. àwọn kan tó ń jẹ́ ọ̀sàbáwò 40 làwọn náà àwọn tó ń tẹ̀lé àwọn 100 40 dẹ̀ méjì. ثم المفردون لا عداد لهم. ثم المفردون tàbí mufarraduna المفردون àwọn adásenu
àwọn èèfẹ́ ariwo wọn èèfẹ́ wọn pariwo àwọn wọn èèfẹ́ wọn ò ní òǹkà àwọn pọ̀ jù láyé wọn èè sì dupò wọn èè sì du ariwo wọn èè dòkìkí kọ́lá àwọn èèfẹ́ kí karama wọn hàn wọ́n sàmà ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá pè wọ́n wòlíì wọn tún dádúgbò yín mọ́ wọ́n sàfún yín ni pé àwọn eléyìí ó kó báyìí iṣẹ́ tí ń tọ́jú kalẹ̀ wọ́n omi tí ń pọn sínú gorodóòmù wọ́n bá ń pọn tán wọ́n bá ń gbọ́n mu àwọn mufarraduna nù ọ̀gá wọn sì ni anabi hadaru alayhi salatu wa salam òun làwọn bàbá wa àgbà ta náà ti jẹ ta àwọn ń du kíṣẹ́ àwọn ọmọ bàjẹ́ kí ẹ sì pé wọn gbọ́n mọ owó gbogbo àwẹ̀ tí wọ́n bá gbà gbogbo òun tí wọ́n bá kí tẹ́ bá ní ẹ̀bùn aládùá wọ́n sì ní adákùn ẹlọ́dọ̀ afásàlẹ̀ ọjà ẹ má ba lò ń lòkú lónú. báwa bá ti ṣàdúrà kan ní sí ọlọ́run ò tẹ̀tí gbàdúrà nítorí pé wọn ègbówó wá wọn ègbé mọ́tò wá wọn èbùn wa láṣọ wọn èbùn wa lóbìnrin wọn èbùn wa ní nǹkan wọn ò pọ́n wa lé àwọn àgbọ̀pọ̀ ọlọ́run ti gbàdúrà àwọn eléyìí ọ̀wá pọ́nlé wọn ò wá yìí torí wọ́n mọ̀ pá pọ́nlé àti ìbàtẹ́nijẹ́ ni. روي عن علي كرم الله وجهه Imam Ali ń sọ báyìí ọlọ́run bá wa bùkún kẹ́ البدلاء في àwọn ní الشام sáàmù láti rí àwọn búdàlá o والنجباء بمصر àárí àwọn nujabáwò ní Masar والعصائب بالعراق àárí àwọn usabáwò ní Iraq والنقباء بخراسان àárí àwọn nukabáwò ní Khurasan والأوتاد بسائر ẹ wá البلدان rà àwọn àwòtádù àárí ní gbogbo ìlú ayé bí Imam Ali ti pinnu kì í sọ̀rọ̀ mi o ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ àwọn àgbàlagbà àdínì ni. والهدر عليه السلام سيد القوم Ànábì Hadiru wa lọ ga gbogbo wọn sẹ́wọ̀n pé nísìnyí bí ọlọ́run bá ṣe ọ́ bí Ànábì Hadiru ó dùn mọ́ àbí ó dùn mọ́ ẹnìkan dáhùn ò ní kọ́lé nu ò ní kọ́lé nu ò sì ní gbé ojú kan ọmọ rìn kí bí ìjẹ bẹ́ẹ̀ ni tán ọmọ rìn inú gbó ọmọ rìn inú pápá ọmọ rìn inú gbẹ́ ọmọ rìn bí wèrè ṣé kọ́lọ́ mọ́sá ṣe ọ́ bí Ànábì Hadiru kálukú dákẹ́ ọlọ́run kó ṣe mí bẹ́ẹ̀ o ọlọ́run kó ṣe mí bẹ́ẹ̀ ní bá ti rí Hadiru ọ̀rọ̀ rẹ ti bọ́ sí i níyẹn bá lálàá rí bí àwọn ọlọ́run àwọn ṣéwù bá yọ̀ọ̀dá fún wa fún wa ní táyé rí ọ̀rọ̀ ti bọ́ sínú ọ parí nù níbi tó bá wù ọ lọ sẹ́sà wọ́n gbé wàrà wáwájú rẹ wọ́n gbomi wá wọ́n gbóyin wá wọ́n gbọ́tí wá wọ́n ní ọmọ yìí tó bá wù ọ. àkọọ́lẹ̀ lèmi ń kà o àmọ́ tọ́wọ́ bá ti mu tí ó nítumọ̀ bọ́wọ́ bá sì mu oyin ó nítumọ̀ bọ́wọ́ bá mu mi bọ́wọ́ bá mu wàrà ó nítumọ̀ àmọ́ pé ọ̀n bá ti ń wọlé tí wọ́n gbé fún ọ náà nítorí ó ti wà nínú international Al-Qur'an ti fi pé ní tóun ìgbà wà lálejò ní àlìjẹ́nnà wọ́n wà fún atọ́wò ní ayé ní àhínà bí wọ́n bá ti mú nìyí àwọn èèyàn mọ̀ pé ó mú nǹkan ìwọ́n náà mọ̀ pé ó mú nǹkan bàbá wa rí ọpẹ́ ọtí lọ bá mu ọmọ sàfà àti gbogbo ayé ọmọ pọ́n sàfà àmọ́ ọmọ kọlu ọlọ́run ni ọmọ kọlu ọlọ́run ni tọkàn rẹ tó máa balẹ̀ lérí kíkọlu ọlọ́run tọ́wọ́ bá mu oyin sáwọ́ pọ̀ nú ọ̀rọ̀ rẹ sáwọ́ ọmọ dààmú rẹ lè fọ́gọ́rùn-ún ìyàwó ó lè fẹ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní wìláyà náà ni kò sí ní rẹ̀ ọ̀pọ̀ àwa bí wọ́n bá sì gbó oúnjẹ kalẹ̀ ọmọ parí ẹ̀ ni gbogbo nǹkan ọmọ tí ń kọ́lé ńláńlá ní ọmọ lo mọ́tò ńláńlá lórí oyin ló mu àwọn tó bá pọ́ tí lọ́ bá mu ìsọkúsọ yìí ò ní dáa bí ó ti mọ sọ sọlọ ní ọmọ sọsá náà mọ̀ọ́mọ́ ní báyìí ti ń sùn pé báyìí ó ti tún débi ọ̀gá àmọ́ àti bọ̀tán ń bọ̀ o ṣùgbọ́n tó bá yẹ pé omi ni ó tún sàn tó pé ń bí omi wọ́n ti dá wa tó bá yẹ pé wàrà ló mú ọlọ́láfíà ọlọ́mọsá fún wa ní omi dáadáa mu fún àwọn wàrà mu àwọn tó sọ pé bismillah fatahna al-bab wa sallayna ma'ala ahbab wa darati baynana al-akwab sharibuna bi bismillah bismillah fatahna al-bab olórúkọ ọlọ́run ó sílẹ̀kùn báyìí tá a wọlé ọlọ́mọsá síbẹ̀ fún wa. wa sallayna ma'al ahbab bá a ti ń kírun ní ìyá tó máa lọ kírun pẹ̀lú àwọn kan lọ́hùn. wadarati baynana al-akwab wàdárátì tàbí wàdárátì
dára tí bẹ́yìn náà wọ́n máa gbé kọ́ọ̀pù pé ẹ̀yin náà mú wọ́n máa sáfù wa ní kọ́ọ̀pù wìláyà saribuna bismillah fataha ẹ̀wì. وصلينا مع الهبة ودارت بيننا الأكواب شربنا بسم الله عباد الله رجال الله أعيننا بعون الله وكونوا عوننا بالله أسانا بفضل الله بسم الله àwa lè sọ pé nígbà tí àwọn aláwo ranra wọn lọ́wọ́ táwọn àjẹ́ ranra wọn lọ́wọ́ táwọn oṣó ranra wọn lọ́wọ́ táwọn olóṣèlú ranra wọn lọ́wọ́ táwọn ọmọ ta agúngò alẹ́gò wọ́n ranra wọn lọ́wọ́ gbà ẹ̀fẹ́ ọmọ ìjọba ní ẹ̀kẹ́ kí ló ń ṣe àmọ́ dá kí ló ń ṣe ẹ̀kẹ́ ara wa nìyẹn ọmọ ilé nìyẹn èkó là ń gbé ni a máa gbọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ ìgbọ́kúgbọ́ mẹ́mẹ́ kọ́ lọ́wọ́ sànú wa rí àwọn àfáàrọ̀ ọmọ ayé ẹjọ́ kan kọjá bàbá nìyẹn kẹ àwọn ń fún àwọn ẹmú fún alówó náà bàbá ẹ máa lọ kò kàn yín eléyìí aláti dágbé lu lágbé àkànkò ẹ má dàlú ó ti èyàn ti jẹ̀bi ikú àápá ni lójú ayé báyìí náà ni àwọn náà ń ṣe ọ̀tẹ̀júmọ́lẹ̀ ọ̀pẹ́ ìkólẹ̀ yìí náà ń gbé àwọn ẹni ọlọ́run náà wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n rara wọn lọ́wọ́ ọkùnrin àwọnàna lillah kìí ṣe tẹ́bọ̀ kìí ṣe tòṣà àṣà náhàbọ̀ á padà ṣe rere á ṣe lọ́kì ẹlẹ́kùnrin jẹ́ àtẹ̀lera wa pẹ̀lú òdodo pẹ̀lú ẹ̀mí òdodo ni àwọn bàbá yìí fi tẹ̀lera bàbá ka ìtàn àwọn bàbá ṣe tíra kan nípa bàbá inú ilé àti gbogbo àwọn mòrídìí tí ó gbà fún wọn àbá Zakariya ọlọ́mọsábà bùkún kẹrẹ̀ Zakariya ò lè ilé ńlá òun náà ṣe tíra kan gbogbo àwọn tí ń ṣe gọ́ọ̀gọ́ tẹ̀lé àwọn àfáwọn ẹ má rò pé ẹgọ̀ wàláhì ẹgọ̀ bó ti rí nu bí yẹn bá lóun ò ní tẹ̀lé èèyàn kò sì ní rí nǹkan sí ẹni tí àti bí òòṣà àti bí ẹbọ àti bí tọ́lá àti bí èṣù èèyàn tẹ̀lé rẹ ẹni ni fúnra ọlọ́run ló sọ pé wa rafa'na ba'dakum fawqa ba'din darajatin liyattakhidha ba'dukum ba'dan sukhriya ọlọ́run má jẹ́ àṣẹrú ara wa ọ̀tánù ọlọ́run jẹ́ àṣẹrú ara tìfẹ́tìfẹ́ towó tìmọ̀tìmọ̀ àṣẹrú ara wa ẹnìkan bá lówó tó ṣe kìíní tán ó sì tún àṣẹrú àwọn àbúrò rẹ ẹni tó ní kọ́mọ fẹ́ni tí ò ní tó ń bá ní tán tí gbogbo ẹ̀dókè máa bá wọn tó sí à ládùúgbò má dòńdò pé mo ti ní alájẹ lọ́jọ́ kó ní ìjókòó àjọṣe ni ìmọ̀ tẹ̀lé àwọn àfa ìtẹ̀lẹ́ ni ọlọ́run ẹ̀sìn ni látara bẹ́ẹ̀ àwọn àrífúnà billahi nù látara jẹ́ àrífúnà billahi láti wá rí àwọn ọkọ̀ wọ̀nyí iṣẹ́ téèyàn wá ṣe téèyàn fi wọ bẹ̀ èyí tó pàtàkì jù òun ní mẹ́ta tí mo fẹ́ kà yìí ìwà òun ẹja mọ́ torí ọlọ́run ìmọ̀ ti pọ̀ gbogbo tí ń wí kótókótó ní lọ́dọ̀ àwọn tó mọ kí ó jù mí lọ ẹgbẹ́ tí wọ́n lè sẹ́ńjì gbogbo ẹ̀ tí wọ́n tún kó wẹ́ wọ́n tó kó ìwọ́ ìtọ́sọ tó yọ̀dá ìtọ́tọ́ dà ní. àmókù lílò ibi lílò ní gbogbo à ń jẹ̀bi sí ló fi dàbẹ̀ pé owó jìnnà ọlá jìnnà iyì jìnnà kó jìnnà wàláhì ó dá mi lójú pé kó jìnnà àmọ́ ká lè dúró ń dúró pé èmi ọlọ́bì kan mọ́ ọ̀dọ̀ ọlọ́mọ wa ká sì kọ́sí àwọn àfa wa ká kọ́sí àwọn bàbá wa tó a bá kò sáròyé àní jẹ́ kí bàbá ọlọ́sùn àwọn jamasi tó ń bọ̀ ní àárọ̀ ọ̀la ká lè fẹnu ẹ̀ gúnlẹ̀. ìlàlá ìbásíkọ́m wàdà gàìràhù. bàbá ara àwọn àfa kan tí wọ́n ń takò wá lọ́nà tá a wà yìí ẹ má jẹ́ ajá fíkìrà tèmi lèmi fẹ́ mú wá yìí bọ́ba dọ́gba fẹ́ lòmíì. ajẹ́sùn níní o ajẹ́ sálàfí ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwọn akọ́rọ́dọ̀ àwọn àgbàlagbà gbogbo àwọn bàbá wa yẹn wọ́n ti gbà pé tá a fà méjì ń bá ń takora wọn àwọn méjì ò ní nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run. Ànábì ní sallallahu alaihi wasallam
sayati ala nnasi ummatun yaqra'una al-Qur'ana wa yaquluna man aqra'u minna. Àwọn kan bọ̀ wá ka al-Qur'an àwọn àjọ kan bọ̀ wá wọ́n máa ka al-Qur'ani wọ́n máa sọ pé tá máa kà tó bí àwa tí ń ka yìí kò sí olúwẹ̀. ومن أفقه منا kálọ́ mọ fíkìwù tó wà kò sí olúwẹ̀. ومن أعلم منا àti mímọ̀ yìí náà kò sí olúwẹ̀ tó lè dá wa lọ́nà wọ́n ń bọ̀ Ànábì ń sọ fáwọn sàbí báwọn. ثم التفت النبي صلى الله عليه وسلم إلى أصحابه. Ànábì wa kọjú sáwọn sàbí pé ṣé gbọ́n tí mo rí abẹ gbọ́ nígbà tó sọ tán. فقال هل أولئك من خير. dákun ẹ̀yin jàmáà tẹ́ jókòó Ànábì wa ń bi wọn pé ǹjẹ́ àwọn tí ń sọ wípé mo máa ké mo mọ fíkíù mo mọ sẹ̀ríà mo mọ gbáhùn ulaika min khairin sí wọn dá sáwọn eléyìí ń dá báwọn. Ànábì wa bẹ àwọn sàbí. قالوا لا. àwọn sàbí ni àwọn èsì yẹn dáadáa wọn èsì yẹn dáadáa tí wọn fi kéwù ṣe fàárí wọn. قال أولئك منكم من هذه الأمة. Ànábì ní tọ̀ ulaika minkum àwọn ará yín náà ní o min hadhihi al-umma wọ́n ń bọ̀ lẹ́yìn o wọ́n fẹ́ dé tó máa takò tó máa fi máa ṣe fàárí tó máa takò ra wọn. وأولئك هم وقود النار. صلى الله عليه àtẹni tí ń takò yẹn àtẹni wọ́n ń takò gbìyì nínú náà àtẹni wọ́n jáwé náà fún yẹn àtẹni wọ́n já fún iná wọn gbọ́ ẹjọ́ lọ tí wọ́n bá ti jáwé náà lé ọ lọ́wọ́ ìwọ fìyẹn tají èyí tèmi fíkra tèmi nù tí wọ́n bá sọ pé wọn ọ̀dà yín wàá mọ̀ pé inú tó ní í ṣe yìí tó bá jẹ́ mẹ́wàá lọ́kà fún mi márùn-ún ó jódodo ẹnu márùn-ún tó jódodo á lọ mójútó èyí tó bá lélẹ̀ kọ́ máa ràn pẹ̀lú ọlọ́run ọba ṣe bọ́lọ́run rí pé ó fi kún un ni ó sì ṣeéṣe kọ́ má jẹ́ tèmi má kọ́ padà di tiẹ̀ lọ́la tí ẹ bá ṣe tẹni tẹ́ bá dì mọ́ ni ọlọ́run yẹn jú ẹ̀ a máa ní máa dàdí nìrú níbi tí ọ̀rọ̀ dé yìí kó tó wá jẹ́ pé ìgbà àtakò lágbé láàmà búra wa láàmà ganra wa à ń padà sẹ́yìn ni ẹ wo jíìlù tí bàbá yìí lò bàbá wa ti ń lọ léyìí wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ṣe Kamal wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ṣe Adam wọ́n rí nǹkan sí àbí wọ́n rí nǹkan sí bàbá wa ní Salati wọ́n rí nǹkan sí bàbá wa Fágbà wọ́n rí nǹkan sí bàbá Nuru Hakim gbogbo àwọn bàbá wọn yẹn rí nǹkan sí àtàwọn tó kọ́ yẹn kéwú dáadáa lé kéwúlẹ̀ àtàdá záwí alẹ́ wọn fa wàhálà wọn fa fìtínà bí fìtínà bá lọ bá wọn lé wọn sá fún un lọ́jọ́ wọn pẹ́ láyé ẹ̀mí wọn egun gbogbo wọn ràn wọn tá à ń ṣe ìgò níjà mi ogun o kò sì níjà fẹ́ràn ara wa èèyàn sì ní lọ́dọ̀ Ọlọ́run a máa rò pa àgbàládá ń bẹ̀ ni gbogbo àfáà tó bá gbé wá sí kalẹ̀ ẹ lọ bẹ̀ tó bá sọ̀rọ̀ mẹ́wàá wà láàyè rí mọ́ bẹ́ẹ̀ tí a bá ní fi rọ́kùn èyí tá a bá ti mú bẹ́ẹ̀ ká kọrí ilé èyí tí ẹ bá jẹ́ tiwa tó bá ti ń wí a'udhu billahi minash shaitani rajim la ilaha illallah astaghfirullah kò jù bẹ́ẹ̀ lọ báwọn àgbàlagbà tàná àbí ṣe tí wọ́n ṣe kọ́ ẹ wá ní wọ́n pé wọ́n tún dá wá sí ibú kan lẹ́ni wọ́n dá wá sí ibú kan àpẹẹrẹ àlìkíyàmá dé ni kọ́mọ́ bá àzìkárù wa jẹ́ kọ́mọ́ bá ọ̀rádù wa jẹ́ kọ́mọ́ bá lásìmí wa jẹ́ kọ́mọ́ bá wàsífà wa jẹ́ kọ́mọ́ bá gbogbo ń tààrò pa bá lọ́dọ̀ Ọlọ́run bí i ti rí nù ilẹ̀lá ìfásitì. ilẹ̀lá ìfásitì wà dá ghayrahu. ẹni tí ń wọ́wọ́ kọ́ wá sọ́dọ̀ Ọlọ́run. wa ma li muridunahu. ẹni tí ń wọ́ máa kọ́ wá sọ́dọ̀ Ọlọ́run. dàílà àmúra wa nàásì. ọ̀dọ̀ Ọlọ́run ni kò fọ̀rọ̀ sí. máa wá bọ́lọ̀ nájú máa bọ́lọ̀ ń ṣe fàájì. wákùlù nànà wákùlù. gbogbo nǹkan ni ó di rọrùn gbogbo nǹkan ni ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọ tó bá ti takú sọ́dọ̀ Ọlọ́run. wọ́n máa yẹ́ ni àání òun tọ́lọ́ ń bá lóhùn ọ̀fẹ́ fàlá táàtì yìí má ṣe é. wa ma yarda min salihi fa'amala. gbogbo tọ́lọ́ ń bá lọ́ dáa kó o ṣe dákun múra sí kó o ṣe. àtẹ́kùwà àbúdọ́lù máa yóò tana. ìbẹ̀rù Ọlọ́run ọba lọ́ dáa kéèyàn fọkàn sí. walayati khairu ma yaktari. gbogbo tí ń bá ń jẹ́ oore Ọlọ́run yóò wá báyàn tó bá ti ṣe dáadáa. amanata min rabbina. nígbà tí gbọ́ wíìdí àti gbàmọ́ náà o àwa tá à ń jẹ́ wíìdí ṣéwù ọlọ ṣéwù lójókòó o amalna al-amanata min rabbina. níjọ́ àti lọ́ọ́ gbọ́wọ́ pé mo fẹ́ fún ẹ fún mi lọ́wọ́ àwọn bàbá wa ẹlẹ́hà ọ̀dọ̀ bàbá gbà ní ìní wọn ti gbọ́wọ́ nígbà wọn sì gbúrò bàbá ẹlẹ́hà ní káàníyà yìí
àbó bàbá bò lẹ́yìn ṣe àti ẹ̀ha ọkùnrin wọn bá gbà ń bẹ̀ bàbá wa ẹlẹ́hà ń gbẹ̀dẹ̀ ọ̀dọ̀ bàbá wa ẹlẹ́hà ni wọ́n ti gbọ́ ọwọ́ ẹ̀ha ọkùnrin bọ́lọ́pọ́kùnrin ṣe sọ̀rọ̀ ẹ̀ di ẹlẹ́hà wíìrì tìjàníyà bàbá ẹlẹ́hà ọ̀dọ̀ bàbá wa àgbà níyì ni wọ́n ti gbọ́ ọwọ́ kọ́dà bàbá wa Sheikh Abdulhamid àwọn ni wọ́n yàn wá sí gbẹ̀dẹ̀ gbogbo kàràkàrà gbẹ̀dẹ̀ ọ̀tẹ́lù Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n gbé záwí lọ bẹ̀ wọ́n ti darí gbogbo ọ̀nà tẹ́ bá rìn àwọn bàbá ń bẹ ń lé gbogbo àwọn ọmọdé wọ́n bẹ ń bì tìjàníyà láti kó láti Ìbàdàn láti gbogbo wọn tọ́jọ́ pọ́dọ̀ wa ni àwọn bàbá ní a máa fún wọn ní ẹ máa kọ́ wọn níjọ́ tá a sì wí láwà ní àwọn ni wọ́n wá wí fún wọn jọ gbogbo kí wúdí yẹn bá ké ẹ má jà á dàrú bí wọ́n bá ti ṣe ní ká ṣe kó lè rí bí ti rí. amilina li amanata min rabbina. gbogbo àwọn tá a wá jágbàgbà ká dákun àwọn bàbá wa ká má dà wọn láàmú tó láti bọ̀ tán dé gbogbo ẹni bá ní ẹ máa lọ àánú Ọlọ́run máa bá wa lọ níta bá ní àṣe ká ṣe níta bá ní àmọ́ ṣe ká filẹ̀ tọ́ra àwọn náà kú lójú ọ̀nà àwọn àgbàlagbà. amalina li amanata min rabbina. àwọn tó bá ti sáyìn ìwé sọ́jà tí wọ́n bá ti sáyìn ìwé àwọn di sọ́jà tí wọ́n bá pèsè yẹmi smile left right bẹ́ẹ̀ nìkan bá gbé left síbi right kí ni wọ́n ṣe fún wọ́n sọ sẹ́wọ̀n ni tó bá tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta wọ́n yìnbọn fún ni. bí ṣe wọ̀ bá níbọn tí ó yìn ó sì ní wàsálà tó ń bá ń ṣe khiyana la usula fi ya ayyuhal ladhina amanu la takhunu Allaha war rasula wa takhunu amanatikum wa antum ta'lamun. wọ́n fọkùn sọ wá pé a gbọ́ wíìdì àwọn inú léyè sì ṣe wíìdì wíkẹ́ ṣekúṣe wọ́n yẹ fọtí ṣe wíìdì ní àyè wọ́n yẹ fògùrọ̀ ṣe wíìdì wọ́n yẹ fi sìnà ṣe wíìdì wọ́n yẹ fi sìnà ṣe mọ̀lúdì wọ́n yẹ dájọ́ mọ̀lúdì kan kọ́mọkẹ́kọ́mọ rẹ̀ kíbà káàkiri tó yẹ bá fẹ́ ṣe wíìdì tọ́lọ́ǹtà nẹ́bí Muhammad alhamdulillah fàájì àtàwálẹ̀ fún wọn ó ti tó kọ́lá àwọn èèyàn fún yẹn ń kún mọ́ àwọn èèyàn fún yẹn lọ́pàkọ́pà tí èèyàn máa yí lérí tí ọmọ kí n gbọ́ pẹ́ nìkan yí lérí inú lérí. amalina li amanata min rabbina fatubali kulli murihi lam yahun fatubali kulli murihi lam yahun. gbogbo bí kálukú wa bá bìlọ́ǹgì sí láàfáà wa nílé kéwú wa níbikíbi ẹ ṣe iṣẹ́ ìtorí tọ́lọ́hún ẹ ṣe nítorí ànábì bàbá kí ó ká kí nítorí ọlọ́hún bàbá sí náà ká sí nítorí ọlọ́hún bí kí wọ́n bá ṣe ké mọ́ ká lọ ṣiṣẹ́ mi ká má bàa jẹ́ fáwọn tó fẹ́ ké bí já àfọ́ ọba sí wúlò tó ọba lè já àfà tààrà mọ́ wọn sọ níjọ́ kan ní ilé Sọlágbẹrú mo ní àwọn méje lọ́lọ́run pín ayé fún kálukú ló sì ní kíláàsì tiẹ̀ a sì lè ṣe tán a ṣe débi kan ládàálẹ̀ lálọ àwọn màláíkà odidi ni wọn àwọn ànábì ó di méjì àwọn wòlíì ó di mẹ́ta àwọn àjẹ́ ọ̀sẹ́ ni wọ́n pè tí è jẹ́ a máa ń jẹ́ jura wa lọ ó di mẹ́rin àwọn àlìjànú ó di márùn àwọn ológun ó di mẹ́fà àwọn lọ́balọ́ba àti ìjọba àtọba ọ̀kan náà ni wọ́n di méje tọ̀ nínú wọn náà làwọn olówó àwọn èyí kálukú ló ní kíláàsì tiẹ̀ báwọn agbára ológun bá ń sógun àjẹ́ ó sùn sẹ́yìn ológun gidi láwé o bí àwọn àjẹ́ bá dé pẹ̀lú agbára tiwọn àtàwọn èmèrè kálukú ó sùn sẹ́yìn tọ̀ báwọn ìjọba bá dé tọ́pọ̀ kan sọ́jà àtọlọ́pàá àáfà àti ológun àtàjẹ́ kálukú kò lé ní tẹ́lẹ̀ wọ́n gbọ́ gírì gbìí tí ìbọn bá ń dún bá àfà bá wá tàfà tí èdè pọ́ lọ lẹ̀ mọ́ ibìkan wàláhì wọ́n sùn sẹ́yìn fún bí ọlọ́run ṣé ọ̀sán àfà láyé mọ́ ni lọ́wọ́ pé àwọn àfà bá kù wọ́n fi ọlá wọn tọrọ tí ń bẹ́ńlẹ̀ yìí ìfẹ́ súnmẹ́nìkan àfi wọ́lọ́run àmọ́ yóò ti dúró pé báyìí là ní ikú bá dé bálásàrì ní déédéé ni bó bá dé déédéé bí ò bá sókó sì náà láfi lò déédéé ni so ìtàwọn àfà nìyẹn májẹ̀mú tí wọ́n nu àfà tí ń bẹ̀rù òṣì tí ń bẹ̀rù àjẹ́ tí ń bẹ̀rù oṣó kì í sàfà wọn à lè pé láàfà kọ dáhùn ó yẹ ká mọ̀ pé ìjà àfà ọ̀nà bẹ̀lá jòkó lọ́dọ̀ wọn yìí bàbá fẹ́ sàfà tá a fẹ́ kọ́ parẹ́ o àfi ká mọ̀ ní ní àmánà tàmí rabbina
فتوبى لكل مريء لم يكن. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله. àwọn sọ́ọ̀sì mú mi ni wàá ń jòkó ẹ dákun wọ́n lè já farabalẹ̀. ẹ gbọ́dọ̀ tí dìde ńgbà tí ṣé wò tí dìde. wọ́n ní ká má ti dìde ká dákun farabalẹ̀. àrò òfin tá à ń dàrú náà nù. àrò òfin tá à ń dàrú náà nù. la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ dákun ẹ jẹ́ ká kí ṣe owó bùn aládùúà. wọ́n ní wọ́n bùn aládùúà. ẹ tiẹ̀ kí ẹnì kankan mo kí àfa wa lẹ́yìn láti ọlọ́rundá àti àwọn bàbá wa Sheikh Abdul Mumin bàbá wa Sheikh Abubakar gbogbo ẹ̀yà àgbààgbà ni mo kí bàbá wa Sheikh Abdul Salami ní Ayẹ̀nà mo kí yín o àwọn bàbá wa ẹlẹ́hà ni wọ́n jòkó lẹ́yìn yìí mo kí yín o mo wá fi dú omi yìí mo fi kí àfa ìmáàmù ìkónù ìdẹ́kun orí ọfà àríwá ni màrìkàsí àmàlẹ́kọ̀ọ́ àdúrà yín lọ́gbàdé bẹ́ẹ̀ bàbá ọmọ yín ọlọ́run sàlékún sọ mo wá kí gbogbo lé ẹ̀yin àfa wa bàbá ń ta àfa Sùnwùd gbogbo yín mo kí àfa wa ọ̀dọ́wọ́ yín o ẹ̀yin lójú bàbá o ọ̀dọ́wọ́ yín o agbárígidọ́mọ̀ èèyàn gbọ́dọ̀ kí ń yẹ bẹ́ẹ̀ agbárígidọ́mọ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ kí wọn àwọn bàbá dànù ilé òní dàrú ọ̀nà òní dàrú àti gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ jẹ́ ọwọ́ ọ̀tún bàbá wíwé ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí ó dìgbà àwọn ká tó mọ ẹni tó dúró Sheikh Adam akẹ́yìn púpọ̀ o ọ̀kánkán bẹ mọ́ fẹ́ kẹ́ kán mọ́ sí tí ẹni ọlọ́run bá gbéṣẹ́ bẹ̀ láti mẹni tí ó dúró àtẹni tí ò ní dúró ẹ dákun àwa tí dúró wá bá wọn 100 tẹ́lẹ̀ ẹ jẹ́ ká tún sọ ọ́ di 200 lọ́dọ̀ bàbá yìí kán mọ́ sí alhamdulillah wọn à lówó àwa láti bówó ṣe dé tá ní bá wọn ló kọjẹ́ gbogbo ohun tí wọ́n bá nídìí ẹ jẹ́ àṣẹ fọlọ́run ọlọ́run sì ti wà náà fún wa ọlọ́run Muhammad anakumullah. As-salatu ala nabi al-karim. sallallahu alayhi wa sallam. ẹ dákun jama ká sọ pé alhamdulillahi rabbil alamin. 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 a dúpẹ́ fún àwọn àlùfáà wa alhamdulillah. ní ọpẹ́ gidigidi. jama wa bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ á ti wo nbo ní àfáà yìí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ lélẹ́rí kí la fẹ́ rí ní àwọn àǹfààní níbi àwọn ọ̀rọ̀ wọ̀nyí látàrí àwọn máa rí alimu rabbani nínú wọn a sì rí ẹni tó ṣe pé ó wà bẹ́ẹ̀ nínú wọn. Allah. mo fura sí wáàsí mẹ́rin ẹkún sì pa mí fún mẹ́rin ni pé yes àwọn ẹni ọlọ́run ni. Allahu akbar. ẹ wo àfáàyè tí wọ́n bá wa sọ̀rọ̀ Sheikh Daud ẹni ọlọ́run ni. adamallahu ayatahu. láti lẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yìí sì ti ń bá bọ̀. Allahu akbar. kò sí rèé lọ́dọ̀ wọn kò sí àìkánikọ́ lọ́dọ̀ wọn kò sọ̀rọ̀ fẹ́nu níbẹ̀ kò sọ̀rọ̀ èṣù níbẹ̀ wọ́n ń ṣe tasjiu fún gbogbo wa nípa kíni ọ̀la wa ńbọ̀ládé ńgbà tá à ń bọ̀ látàná kí ló kù tá a tún ṣe nínú ọ̀rọ̀ wa Allahu akbar. ọ̀dà tó tiẹ̀ jẹ́ pé yìí gan-an la fi ṣe hẹ́ǹdì gbogbo wá sí Allah. torí ẹni ọ̀dà ni ọ̀tọ́ kéèyàn ó wò kàn yín alhamdulillah. tó ń bá ń wòran ẹni ọ̀tọ́ kó wò kàn yín ẹni ọ̀dà lọ́tọ́ kéèyàn ó wò kàn yín. Allah. gbogbo àràfin kọ̀ọ̀kan tá a fa ń sọ èwo ni ò sí àǹfààní ń bẹ èwo ni ò sì túni láà èèyàn mà pé àṣẹ mà ń bẹ àṣejẹ ni ọlọ́run bẹ tá n bá ń gbọ́ alimu rabbani bá a fa ṣe ṣe yìí ni wọ́n fi ń jẹ́ alimu rabbani. Allahu akbar. wọn ò tán adúpẹ́ alhamdulillah. àṣebí kò ní í sí ma pé alimu ṣètánì làṣẹbọ́ pọ̀ láyé ọlọ́run tó sẹ́rù àwọn àfa wa yìí kù ọlọ́run dákun má jẹ́ wọn tán o. amiina. ọlọ́run dákun má jẹ́ wọn tán o. amiin. ọlá nàbí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. adúpẹ́ fún wọn fún ìdìde. alhamdulillah. adúpẹ́ fún wọn ọ̀dẹ̀lẹ́kẹ̀ tí wọ́n ti rán yàn wá wọ́n tún ti wá wọ́n ti wá sojúṣe gẹ́gẹ́ bí àwọn ẹlẹgbẹ́ tí wọ́n ti wá bẹ́ẹ̀.
èyí tó wá jẹ́ hákù tí wọn náà ni wọ́n tún wá ṣe fún wa yìí ọlọ́mọṣàbà san wọ́n lẹ́san dáadáa. Àmín. àwa dájú kọ gbogbo àwa jàmá tó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ láti bí ìjàrún àṣẹ lásán o kò jẹ́ sísòfò àfi tó bá jẹ́ pé mi rẹ̀ ti ń ṣiṣẹ́ òun wọ́n ọmọ kó ń lè ṣiṣẹ́ ni. Allahu akbar. ọlọ́run dákun mọ́sàbà san gbogbo àwọn àfa náà lẹ́san dáadáa. Àmín. ọlá nàbí sallallahu alaihi wasallam Sallallahu alayhi wa sallam. ọlá al-Qur'an al-Karim. Àmín. kádàkùn ká panu pọ̀ báyìí ká sọ pé a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. allahumma Allahumma ya mawla al-mawali ya mawla al-mawali ya khayran nasirin ya khayran nasirin ya arhamar rahimin ya arhamar rahimin ya rabbal alamin. ya rabbal alamin. nẹ́sẹ̀jú kan kádàkùn kádàkẹ́ bígbà tí ò séyàn ní kọ́ wá dà níyàn tó ń fẹ́. suratul fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد الفاتح لما أغلق والآتم لما سبقنا زريلاك ولا أدي إلى صراطك المستقيم وعلى هدي أقادري ومقدار لازم سبحان ربك بالعزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. afáwọn aláya adúpẹ́ fún yín púpọ̀ ẹ bá alhamdulillah bùn bàbá ládùá.